ìbà fún Elédùmarè ọba ọ̀gá ògo, ọba adùn bá rìn, ọba adùn képè, ọba mi lẹ́ni, ọba lánàá, ọba títí ayérayé, atẹ́rẹrẹ kárí ayé, ọba mi òkè, ọba àsàlẹ̀, ọba afúnni, ọba apani, ọba ajíni, ọba 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 kábíyín ò sí Elédùmarè. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi. Èmi lọmọ olómi méjì, ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ kọ̀ọ̀kan, ìkan mímu ìkan ìmu, ọmọ aládé mẹ́rìndínlógún, èmi lọmọ àròbí, ọmọ àtòrì. Mo kí gbogbo yín pátápátá káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ lénìí. Lórí ètò yìí, gbogbo àwọn abala tẹ́ ẹ máa ń nífẹ̀ẹ́ sí, gbogbo ẹ̀ ló pé síbẹ̀ o. Ẹ̀yin náà mọ̀ pé àwa àìbùkù. Gbogbo àwọn olólùfẹ́ yín lọ́kùnrin, àwọn olólùfẹ́ yín lóbìnrin, yálà òṣèré tíátà ni, yálà òǹkọrin ni, yálà apanilẹ́rìn, bó tiẹ̀ jẹ́ òṣèlú pàápàá, tẹ́ bá ṣáà ti kọ̀wé kíá báyìí ni wọ́n á bá wa lálejò lórí ètò lénìí. Ìkànnì wọn la gbà lálejò. Káti ẹ̀wá tó bẹ̀rẹ̀ rárá ni wọ́n ti sọ fún mi pé Doyin mo ní wọ́n ní Doyin mo ní wọ́n tún sọ lẹ́lẹ̀kẹta Doyin mo ní wọ́n ní kí n ṣàmúra dáadáa, mo ní kí ló dé. Wọ́n ní lẹ́nìí yìí màá rí ẹ̀rín tó jẹ́ pé àmọ́ á ní ṣé tẹ̀rín ni ní ìrírò pé èèyàn kan lè pa mí lẹ́rìn. Àwọn náà wá ní ó dáa kò burú. Àbẹ tí ń wò pé ta làlejò ọ̀hún. Ẹ pé àwọn tí wọn ò sí nítòsí, ẹ jẹ́ kó máa yé wọn pé ètò yín, ètò wa, ètò Gbajúmọ̀ ó ti gorí afẹ́fẹ́ báyìí. Ẹ jẹ́ ká àlejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò. Ẹ̀yin náà mo wá rí báyìí. Èmi ni. Ọlọ ẹ̀dá ò lárò pé o. Àtìgbà tí mo ti máa ń tọ̀lé mo ti mọ̀ yín. Tẹ́tí ṣe kí ni? Tí mo ti máa ń tọ̀lé. Kì í ṣe pé mi tọ̀lé náà mọ́ bọ̀ ó ti reduce. Ẹ̀yin tọ̀ náà báyìí. Àbí alẹ́ àná mo ṣe tọ̀. Tẹ́lẹ̀ mo máa ń tọ̀ bí 10 litres. Bọ̀ bí ìsìn mo bí nǹkan 2 litres 3 litres. Tí n bá mu omi sùn mo lè tọ̀ bí 8 litres. Ẹ̀yin náà yé mu mi. Bọ́ ni jẹ́ ẹ̀yin mu mi sùn. Ok mo ti bóyá gbọ́. kẹ́ ti mu mi tẹ́ máa mu tó Àbọ̀ ẹ fine gan kí ló dé? Ṣé mi fẹ́ sóyìnbó bọ̀ ṣé bí mo yẹ mọ̀ yín yẹn bẹ́ẹ̀ yẹ rí náà lẹ ṣìṣe rí kí ló ṣẹlẹ̀ ṣẹ́yìn ò grow old ni kí ló dé kí lẹ̀ ń jẹ. Ọlọ́run náà ni. Ẹjọ́ ẹ kò ràn wá ẹ kò ràn wá ìjọ. Ọlọ́run náà ẹ̀yin náà bàjẹ́ lọ́mọ ọkùnrin. Ẹ wo mo mọ̀ ojúmọ́ tó yó ní mo mọ bí mo yẹ rí mo mọ bí mo yẹ rí ẹ wá mà. Ṣé bí mo ti sọ fún yín mo mọ̀ pé lẹ́nìí kọ́lọ́hún ṣàánú mi ni kó bá mi tukọ̀ ètò yìí kó bá mi tù parí ni. Ọlá àtukọ̀ ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ lẹ́kọ̀ọ́. Ẹ̀yin náà ẹ kúlé. Àwọn ará ilé ńkọ́? Wọ́n wà dáadáa. Iṣẹ́ ńkọ́? Iṣẹ́ ń lọ dáadáa. Ó dáa, mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yìí tí wọ́n ń wò yín lọ́wọ́ nílé. Ẹ̀yin tèmi nílé, orúkọ tèmi ní Olúwadámiláre ọmọ Ọ̀ṣúndáre, ṣùgbọ́n ìyẹn ò yé yín, mo mọ̀ pé orúkọ tẹ́ mọ̀ mi sí gangan ni Asiri of comedy. Ẹ má bínú mi ti bẹ̀rẹ̀
tinú bá bí mi sì máa gbé tébù sórí. ẹ má gbé. ok ẹ má gbé. mo ti gbọ́. àmọ́ gbogbo orí tẹ̀mí tẹ̀ ń ṣẹnu tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ń jẹ́ káyà mi máa já. ẹ má bínú ṣe rí nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kinní kan náà wọ́n gbé kinní kan sínú mi vibration ni so èmi kò lè control bí mo yẹn ń gbọ̀n. ẹ ṣáà gbọ́n ṣáà kò yé mi kò tó bá mú mi tán sìn ẹ̀yàn kankan tí mi gbé ṣèṣe pé mo ní kọ́lí torí bàmí orí mi á lọ báyìí bàmí àtú lọ báyìí bóyá máa ń ṣe mí nìyẹn sọ ẹ má bínú kí n tó mọ̀ sí mo kọ nǹkan kọ́kọ́ lè gbé mi sí ìmọ̀ akọ̀wá jókòó sẹ́sẹ̀ yín mi nímọ̀ pé mo ti jókòó sẹ́sẹ̀. ibi tẹ jókòó yẹn ni kẹwàá kọ́kọ́ gbọ́dọ̀ gbé yín débi kọ́kọ́ gbọ́dọ̀ gbé yín débi. tó bá yá ilé gbé mi kọ́kọ́ lọ́rùn bẹ́ẹ̀ nímọ̀ màá kọ́ ti dọ́rùn yẹn kàn má gbé mi. bó ṣe rí nìyẹn. Àṣírí. Yes ma. Àṣírí. Yes ma. ẹ jọ̀ọ́ ẹ kàn fún mi bí ìṣẹ́jú márùn ẹ má jẹ́ rẹ́rìn ìṣẹ́jú márùn ṣó ṣeé ṣe. màá gbìyànjú. ẹ ṣe. màá gbìyànjú. mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa bí kékeré yín bó ṣe lọ ọmọ bíbí ìlú wo ni yín àwọn iléèwé wo lẹ dé lọ. ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí Ìbàdàn ọmọ àjẹ̀dínyó ọmọ àjòròsùn ọmọ àfikàrà ń fọ́ orí mu ìyẹn ni pé àwa ń fi orí ṣapẹtáìzà a máa wá fi ìkarahun yẹn wọn la máa fi ṣe plate a máa bá fọ́ orí mu Ìbàdàn nìyẹn Ìbàdàn mo dàgbà sí ibẹ̀ náà bí mi sí mo lọ sílé ìwé tí n bá gbọ́ orí yẹn mi ní rántí ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ̀n torí tẹ́ bá mi gbọ̀n máa tètè rántí. ti yín àbí tèmi. tí n bá gbọ̀n lẹ́ẹ̀kan yẹn á gbọ̀n lẹ́ẹ̀mejì. ó ti ẹ bá mi gbọ̀n mo ti rántí báyìí. Morning Star Nursery and Primary School ní Sawmill Òkè Kòtò Ìbàdàn ni mo lọ primary school secondary school mo lọ Stars Comprehensive College school primary school yẹn náà ló ní iléèwé gíga. so mo wá lọ sí yunifásitì tó lógo jù yunifásitì tó gu ẹ̀gbéra jù torí ní Nàìjíríà yìí ìyàtọ̀ wà láàrin yunifásitì àti fáìtì. àwọn kan lọ fáìtì mi ì fẹ́ dárúkọ àwọn skul yẹn bọ̀ àwọn skul tó parí pẹ̀lú súsúsú mi. kọ́nà wa mú yín kó jẹ́ léèwé tèmi lè fẹ́. mo lè já kó lápapọ̀ kó má di pé màá wá ṣẹ̀yìn bọ̀ yunifásitì lèmi lọ àwọn tó lọ fáìtì mọ́ra wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nílé Ifẹ̀ ẹni tó bá ti lọ skul yẹn tí ò rógolo kò lọ. kò ṣé lóòótọ́ kí lẹ wá lọ kà ń bẹ̀ kí lẹ lọ kà níléèwé gíga Ọbáfẹ́mi. mo ka báwo yẹn fẹ́ tú yẹn sí Yorùbá o mo lọ kà nípa àwọn kòkòrò àìfojúrí ìyẹn náà ń pè lólóyìnbó ń pè ní microbiology àìfojúrí so àwọn kòkòrò bíi HIV lassa gbogbo ẹ̀ mo lè ṣe mo yẹn wo iṣẹ́ pé ìwà yẹn kí kòkòrò wà lára yín. kòkòrò á wà lára yín. àwọn bíi staphylococcus mọ̀ ní ṣe àpò kòkòrò gan ló ń jẹ́ kẹ́ fine. Àṣírí nǹkan tẹ́ lọ kà nílé ìwé nìyẹn. Microbiology kòkòrò. ó dà àlàyé yẹn láti ṣe ìyá àbí. òun ló pọ̀ tó yẹn ẹ má bínú. Olúwa ṣeun. bẹ́ẹ̀ni. Àmọ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa ta fi mọ̀ yín òun ni iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. bẹ́ẹ̀ni. èyí tó jẹ́ pé kẹ́ ẹ máa pani lẹ́rìn-ín kẹ́ ẹ máa ṣíwèé lọ́tún kẹ́ ẹ máa ṣíwèé lọ́sì. bẹ́ẹ̀ni. ẹ̀yin bó ni ìrìn àjò yẹn bó ló ti bẹ̀rẹ̀. jẹ́rí ìrìn àjò yẹn náà bẹ̀rẹ̀ ní ọdún 2009 mo ṣe rántí ní mo wà ní 100 level ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University so ìgbà yẹn mo wà ní ẹgbẹ́ ẹjọ́ kí n Yorùbá drama àwọn tí wọ́n ń ṣeré ẹgbẹ́ ní fellowship wa ń gbà yẹn so mo ṣáà rí pé gbogbo àwọn róò tán máa ń fún mi àwọn róò bíi kan máa pààyàn lẹ́rìn-ín ó wá dọjọ́ kan wọ́n fún mi róò gidi ó yẹ kí n ṣe bí èèyàn gidi bíi pásítọ̀ gidi mo dẹ̀ ń ṣe róò yẹn lọ jẹ́jẹ́ bọ́yẹ ní kí n ṣe àwọn èèyàn rẹ́rìn-ín inú bá bí director pé ìwọ tó yẹ kó máa preach káwọn èèyàn máa bú sẹ́kún àwọn èèyàn wá rẹ́rìn-ín bẹ́ẹ̀ mo ti máa ń wò pé ó dà pé nǹkan kankan wà lára mi tí ò tí ì yé mi o tó ń jẹ́ kí n máa gbọ̀n ìgbà yẹn mi gbọ̀n nígbà yẹn mo máa ń snooze ni kẹ̀kẹ́ àbá ni kéèyàn gbọ̀n àti kéèyàn snooze gbígbọ̀n lélẹ̀ snooze lélẹ̀ ẹ̀yin gan ti get ẹ̀ ìgbà mi àdá kéèyàn wa mọ́tò ẹ fàjẹ́ ẹ tẹ clutch ẹ fàjẹ́ ẹ ti rògbòlò ẹ ti rògbò wọ́n ti get yín nìyẹn so ìgbà tí mo wá ń ṣe kíní yẹn lọ so 2009 ṣá ló bẹ̀rẹ̀ so bọ̀ ẹ mọ̀ kò tí ì wà professional nígbà yẹn mú kan so mo wá lọ ra CD mo lọ ra CD Night of 1000 Laughs CD tí mo ra lọ́dún yẹn á lé ní 100 mo fẹ́ wo ṣe pé tíátà ẹni tó ń ṣe àwàdà ní drama ó yàtọ̀ sí ẹni tí ó wà dágun orí pépélé ìtàgé ṣe pé ó ti di ìwọ nìkan báyìí wà tẹ́lẹ̀ dá ẹni táyé ẹ bá bàjá bàjẹ́ ń bẹ̀ ni ẹ̀dá kì í ṣe comedy bí ti ṣe comedy burú sí lélẹ̀ report card yẹ ojú ẹsẹ̀ ni tó o bá lana ojú ẹsẹ̀ lọ́ọ́ ti mọ̀ mo ti ń sún èdè báyìí ojú ẹsẹ̀ lọ́ọ́ ti mọ̀ kì í ṣe pé lọ kábọ̀ ojú ẹsẹ̀ lọ́ọ́ ti mọ̀ torí àwọn èèyàn rẹ́rìn tó o bá ti dún ẹ̀rín
ọ̀tẹ̀ sórí ibú nù ọlọ́mọjà sórí ibú. àmín àmín. So bí ìrìnàjò yẹn ṣá ṣe bẹ̀rẹ̀ díẹ̀ bọ̀ ìyá jẹ mí bọ̀ ìyá mi gbà tí ìyá mi gbọ́ pé mò ń ṣe àwàdà ṣé mo àwọn ìyá àwọn Yorùbá yẹn ìyá mi tó tínú bá ti bí ìyá mi tó bá fẹ́ mọ̀ pé inú bí ìyá mi ó ní bóyá máa ń sọ̀rọ̀ a sọ pé níbo tí a bá sọ pé níbo inú ti bí tán nìyẹn. wọ́n á kígbe bẹ́ẹ̀. kígbe tí gbogbo àgbọ̀n rírì tó bá ti wá sọ níbo yẹn ṣe pé mo máa ń gbọ̀n tẹ́lẹ̀ ní mi wá dígbọ̀n mi á wá fà tí a bá ti ní níbo ó ti tó pé ọkọ ṣe pè wọ́n nìyẹn pé ọmọ yín máa ń ṣe àwàdà school ìyá mi pariwo níbo ó lè ṣe àwàdà wọ́n bá pè mí sílé wọ́n bá mú mi wọ́n fà mí ó ní ṣàwàdà ó ní ṣàwàdà níbo lọ ṣe microbiology ṣùgbọ́n ṣe mọ̀ pé owó dáa mo wá ṣe eré kan ìyá mi náà wà ń bẹ̀ eré yẹn pé parí mo ṣe dáadáa pé fún mi ní owó nìyẹn mo rántí lọ́dún yẹn 35,000 ni bàbá ń lọlé ìyá mi ló ń wa mọ́tò báyé ń lọlé ìyá mi tí kò sàmì rí láyé torí tán fún mi kò sàmì rí láyé báyé ń lọ ìyá mi kàn wò mí ni ìjọ ìmọ̀ mọ̀ pé owó lè jẹ́ kéèyàn confuse ìyá mi kàn wò mí mo yẹ dúdú tó ìyá mi kàn ní ọmọ pupa mo ní ọmọ ló pupa báyìí mo ní mo mọ̀ pé ó fọ́ ni bàbá ẹ ní 1982 àwàdà ló fi toast mi mo ní àwàdà inú ìran yín ló wà mo ní mo rí tó fún ẹ lówó kan lẹ́ẹ̀kan mo ní mo mọ̀ èló ló wà ń bẹ̀ mo ní 35 ìyá kan wo dashboard ọkọ̀ ni ó rí pé pé ti fẹ́ tọ́nú ọkọ̀ ẹ̀ mo ní mo rí fún mi 15,000 já fi tàn kèmí náà kàn dá wọn lóhùn ní níbo ìyá mi ní níbí báyìí èmi mo bí ẹ èmi mo ìyá mi ọlọ́kọ́lọ́ fọ̀ mí kẹ́yà yẹn. àmín. bàbá mi náà tó wá fọ́nì ó tún bóyá kí n pè wọ́n gan lórí ètò yìí bàbá mi fọ́nì gan àwọn náà máa ń kọ́ mi lówe oríṣiríṣi àwọn sì wà láyé Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ẹ̀mí wọn kó gùn àjíǹde ara jẹ́ dáadáa bàbá mi òwe pọ̀ lẹ́nu wọn àwọn òwe dẹ̀ máa ń fọ́nì bíkọ́ sọ pé èèyàn kò kì í yàgò fún mo gẹṣin rí àwọn òwe yẹn ló dẹ̀ tún ayé mi ṣe dì sí àwọn òwe yẹn ní wákàn ní wo nǹkan tó bá ti ń ṣe ṣá make sure pé ó ń ṣe lọ torí pé èèyàn kò kí kó máa ṣe níjọ́ tí mo fèlì GCE ìyá mi bàbá mi kọ wò mo tẹ̀lé pánà mi wá ní èmi ò ní nà so mọ̀ pé ìtúgọ̀ mọ́ inú ẹni ní ń gbé ọ̀rọ̀ yẹn dẹ̀ stick sórí mi láti gbà yẹn pé ìtúgọ̀ mọ́ inú ẹni ló ń gbé bàbá mi ló fún mi lówe yẹn bàbá principal mo kí yín ẹ̀yà bàbá mi tó ṣù ọ́ bàbá nìyẹn. gbogbo èèyàn olólùfẹ́ ètò Gbajúmọ̀ ẹ̀ẹ́dẹ̀ wàá gbà mí ẹ ṣàánú mi abẹ́yìn náà ṣubú lórí ìbìtẹ́ jókòó sí ni àti ẹ̀ tí ì bẹ̀rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àti bẹ̀rẹ̀ Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. ẹ jẹ́ ní bá yín ṣe mo ti wọ bẹ́ẹ̀ yín ṣe Gbajúmọ̀ lètò mi láìpẹ́ ṣe ó ti fẹ́ mi ẹ ti tún jù Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Àṣírí. Yes ma. àwọn olólùfẹ́ yín wọ́n pọ̀ lọ jàǹdùràtà. mo rógbòlò. lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ wo wọn tiẹ̀ wá gbà wá láyè kárìn títì mọ́. káì. bó ṣe ń fà wá lọ́tún náà ń fà wá lósì. mo ní kí ló dé gan-an ọ̀nà ẹ̀ wo ìjọ tẹ́ ẹ bá ti gbàṣírí wá sórí ètò aláwọn ìbéèrè tá a fẹ́ bí wọ́n. ṣé lóòótọ́. àwọn tó ní ìbéèrè wà àwọn tí wọ́n wá fẹ́ kí yín. wọ́n tó wà. àmọ́ nítorí àkókò àní lè fi ọ̀pọ̀lọpọ̀ hàn yín díẹ̀ la kàn máa jẹ́ kẹ́ rí. abala yẹn là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ. ẹja sọ ń kò ṣe kí n tẹ tíráì lára tébù. ẹ má fọ. orúkọ mi Dámilọ́lá mò ń sọ̀rọ̀ láti Odùduwà ní Ilé Ifẹ̀. ìbéèrè mi lọ sọ́dọ̀ Àṣírí. ṣé ọmọọṣẹ́ ni Àṣírí jẹ́ sí àròlé ni nítorí ẹ̀yìn rẹ̀ ló máa ń dúró sí ní gbogbo ìgbà? nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn. ṣé àròlé ni ó kọ yín ní iṣẹ́ ni àbí? àròlé jẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ àjọ lọ sí OAU ni kò sọmọṣẹ́ níbì kankan kò dẹ̀ sọ́gà níbì kankan a jẹ́ ọ̀rẹ́ ni and fún torí mo mọ̀ tí tó yẹ sọ bẹ́ẹ̀ torí Instagram tá à ń ṣe ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà èmi àti ẹ̀ la máa ń ṣe fídíò torí kí concept yẹn dẹ̀ lè jiná ni pé òun á sọ pé ṣìwé mi á ṣìwé but tó bá wá jẹ́ ní tó lákìyèsí dáadáa á rí i pé gbogbo ìgbà show kì í pa wá pọ̀ kálukú ní in fact mannerism wa yàtọ̀ delivery wa yàtọ̀ nǹkan tá a lè ṣe yàtọ̀ strength wa yàtọ̀ tó bá ti jẹ́ stand up comedy gangan níṣẹ́
ṣe rí gbogbo Instagram yẹn akọ̀fin paráyé lẹ́rìn ni so kò sọ́gà ń bì kankan kò sọmọṣẹ́ ń bì kankan Olúwa kàn fún gbogbo èèyàn lórí ọ̀fẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tó bá fẹ́ ń pè gan ṣe máa pè ògo wa jọ ń gbéra pọ̀ nìyẹn so bó ṣe bí yẹn ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni wọn. Orúkọ mi ni Fádàrí Fúnṣọ́ mo ń sọ̀rọ̀ láti iléèwé gíga Federal University of Technical College Àkúrẹ́ mo máa ń wo fídíò Àṣírí àti Àrólé dáadáa mo dẹ̀ tún ní àwọn skit wọn lórí fóònù mi náà but ọkọ tí mo kàn máa sọ ni pé I love the passion in them tó jẹ́ ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo dẹ̀ máa sọ fọ́lọ́run ni pé kọ́lọ́run continue láti máa help wọn. ṣé Ọlọ́run á help wọn náà àjàjà ìgò ojú ẹ̀ yẹn Ọlọ́run á bẹ pààrọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni sorry. tó bá jẹ́ kó ṣẹ̀rà ńkọ́. No bí mo yẹn nìyẹn ṣe rí téèyàn bá rí i pé tí kò bá ti fẹ́ ní problem ẹ máa rí i pé kò ní balance mọ́ ẹ rí i pé kan lọ sísàlẹ̀ kan lọ sókè so Ọlọ́run. èyí ti sáré rí yẹn bẹ́ẹ̀. ojú inú ni mo rí ma. ó dà Àṣírí. Yes ma. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ̀ ń gbé jáde yìí níbo gan-an ni àwọn ìmísí ẹ̀ níbo ni wọ́n ti wá. ìkíní ìkejì kí ni nǹkan tẹ́ ẹ gbà lérò tí ẹ fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìgàn. èwo ni kí n kọ́kọ́ dáhùn bẹ́ẹ̀. ẹ kọ́kọ́ dáhùn ibi tí ìmísí yẹn ti wá. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá bẹ̀ àwọn èèyàn léèrè nípa ìmísí tó bá fẹ́ dáhùn rẹ̀ ní wúrúwúrú wọn wá lọ́lọ́run ni ṣe rí tó rọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn pọ̀ àkànlé dédé sọ pé Ọlọ́run ni ṣe gbogbo ìmísí ọwọ́ Ọlọ́run ló ti wá bí ìwé mímọ́ gan sọ ní Job 32:8 mi ìmọ̀ ní Yorùbá but only there is a spirit inside of man the inspiration of Almighty giveth understanding àtọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá but bó ṣe ń wá látọ̀dọ̀ Ọlọ́run yẹn náà ó nípa tí ẹ̀dá máa ṣà kí ìmísí yẹn lè bá so Ọlọ́run ti fún wa ní ìmísí but nípa ti ara náà mo wà very observant mo lákìyèsí so tí n bá wọ bì kan mo ti rí nǹkan tán rò pé mi ò rí tí news kan bá dẹ̀ jáde mo ti fi sórí mo máa ń ka ìwé ìròyìn mo máa ń wo lọ internet so ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó dàgbé Ọlọ́run ti fún mi ní bí àṣẹ kan àṣẹ yẹn dàbí àṣẹ àwàdà so tó bá sọ pé èèyàn kan ṣe àṣemọ́ṣe lónìí ṣe pé àwọn níbo ọmọ iṣẹ́ wá ṣe má ṣe báyìí èmi ò ní rò bẹ́ẹ̀ èmi á gbé sínú àṣẹ yẹn àṣẹ yẹn wá bá mi ṣẹ́ ní tó bá máa wá jábọ̀ yẹn òun ló máa sọ dáwàdà ṣé kò complex ju bí mo yẹ sọ yẹn. òun náà mo yìí kọ́ ló ń ṣàánú mi náà ni. ẹ má bínú ṣé kí n break yẹn dáadáa ẹ̀yin náà mo sọ pé Ọlọ́run ló ń fún yàn ní ìmísí ṣùgbọ́n èèyàn fúnra ara ẹ̀ ó gbọ́dọ̀ fi rẹ̀ jìn kí ìmísí yẹn lè balẹ̀ kó lè wúlò fún so nípa kí ni kì í ṣe pé tó bá ń lọ lójú títì wàá máa tí wọ́n bá rí tó bá ráfin wàá náà tiẹ̀ wàá kì í ṣe pé bóyá ìwà kan máa rìn ju àjò àná tí kọ́ńdọ́tọ̀ bá ní àbí nǹkan ṣe ẹ́ ni àwọn èèyàn ní àyè má bínú bẹ́ẹ̀ mi ṣe máa rí máa yàtọ̀ èmi á ti rí pé ká imagine pé kọ́ńdọ́tọ̀ yẹn ń ṣe bóyá ó ní mouth odor tó wá kọjú sọmọ tó fàìn tó ní àbí nǹkan ṣe ẹ́ ni fún mi lọ́wọ́ mi náà èèyàn sọ pé fún 1000 meanwhile 100 naira lówó ẹ ti so ọpọlọ yẹn ó ń ṣe yígi àgà igi àgà yẹn Yorùbá ni àwọn English yà lò ní igi àgà ìtumọ̀ ẹ̀ ní pé igi àga àwọn wá yà lò wọ́n kò pọ̀ igi àga gangan ni bẹ́ẹ̀ ni mà bó ṣe nínú. Àṣírí àwọn ibo ni ẹ ti máa ń ṣe àwàdà yín àbẹ́kọ̀ máa ń dúró pé ọ pè mí bí ìyàwó mo lọ ṣé ẹ tún ní ibì kan tó jẹ́ pé ní ọjọ́ báyìí ẹ máa bá Àṣírí pàdé. Majorly bí mo sọ lẹ́ẹ̀kan stand up comedy gangan ni so fídíò yẹn a kàn tún fi ọjọ́ kan a kàn jókòó à ń rò pé ó yẹ kọ́nà kan wà tá a fi lè ṣé mo lè sọ òyìnbó ó yẹ kọ́nà kan lè wà such that we can be part of the daily life of people so kì í ṣe gbogbo èèyàn ló lè wà níbi tí n bá ti ń ṣàwàdà but tí ẹ̀rọ fọ́nrán kan bá wà bí Instagram tó yẹ pé tí n bá jí lọ́jọ́ kan báyìí tí nǹkan kọ́kọ́ bá ti wá sórí mi màá ṣe àdẹ̀rí pé yẹn work so everybody is a part of my daily life tá a bá ti ṣà fídíò gan gbàmẹ́ lómi àpò ìpè ẹjọ́ mi tí ì rí mo lọ sí ilé iṣẹ́ kan lọ́jọ́ kan mi tẹ̀ mọ̀ pé wọ́n mọ̀ mí ń bẹ̀ mo ṣáà rí pé gbogbo èèyàn tó wọ́n jẹ́ kí n tò bá ti mo wá wọlé lọ́wọ́ ni wọ́n máa ń wá pè mí sọ́fíìsì ẹ̀ pé sórí tí n bá ti délé láago 7 báyìí mo ti mọ̀ máa kàn lọ sí kìnìún ibi tí má ti wọ́n lọ ni màá sùn lọ ẹ dẹ̀ mọ̀ pé wàhálà pọ̀ nílé ayé báyìí wàhálà ò dẹ̀ ní jẹ́ tiwa lórúkọ Jésù ṣe rí àwàdà deep ju nǹkan táwọn èèyàn ń rò lọ àwàdà jẹ́ nǹkan tí ó máa ń ran ìlera ara lọ́wọ́ ó máa ń ran béèyàn ṣe ń ronú lọ́wọ́ so mo dẹ̀ máa ń lọ wedding I do anchor wedding anchor birthday
and style comedy mi tún yàtọ̀ is a new ṣe genre mi mo bá yẹn pronounce it GENRE entirely inspiration comedy ní style mi kò sí bí mo ṣe fẹ́ ṣàwàdà tó ìmísí kan máa wà ń bẹ̀ ìwúnilórí kan máa wà ń bẹ̀ torí mo gba ìpè yìí ni àwọn kan máa ní wọn lè pè é mo gba ìpè yìí ni mo confam ẹ̀ bí 2 years ago mo gbà ni so ìmísí kò sí mo yẹ ṣàwàdà tó ẹ lọ wo track mi ìmísí kan máa jáde ń bẹ̀. ẹ wá jẹ́ n bi yín ní ìbéèrè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ máa ń sọ ẹ máa ń fà jáde láti inú ìwé mímọ́ ni ìmí ẹ máa sọ di yẹ̀yẹ́ ìmí ẹ máa sọ di hihi táwọn èèyàn rẹ́rìn ṣé àwọn àgbà ilé ìjọsìn lóríṣiríṣi wọn ò tí ì pe àkíyèsí sí pé wá yé ṣe bẹ́ẹ̀ mọ́ ìyẹn ní àbí bó ṣe ń ṣe yẹn òun ni kò máa ṣe èwo gan ló jẹ́ ń bẹ̀. bó ṣe rí ní ìmọ̀ ṣe rí blasphemy burú gan ẹ̀dẹ̀mọ̀ ilé onígbàgbọ́ ni mo ti dàgbà so èmi gan mi ò lè stand kéèyàn máa fi nǹkan ẹ̀mí ṣeré torí nǹkan ẹ̀mí yàtọ̀ sí nǹkan ara tẹ bá dẹ̀ gbogbo nǹkan tá a máa ń ṣe tẹ bá fetí sí dáadáa àwọn ẹlẹ́yà ní ṣìwé náà it can be any book ẹ̀ lé lálẹ́ sọ pé bóyá ṣìwé mímọ́ ṣì ìwé náà ìwé tá a dẹ̀ ń lò yẹn tẹ bá wòó yẹn dáadáa textbook kan ni kìí ṣe kínní so ṣì ìwé náà sí orí báyìí ẹsẹ̀ báyìí ẹ̀rí lálẹ́ sọ pé ṣí ìwé náà sí ìwé lùkù ọ̀ ìwé ọ̀ká sọ ìwé àwọn ẹlẹ́sìn kejì tẹ bá dẹ̀rẹ́ àwọn nǹkan tá a máa ń sọ ẹ̀rí lálẹ́ gbọ́ bóyá Jésù Muhammad mímọ́ no those areas are sacred areas they are spiritual areas you don't access them so o lè sọ pé torí pé o jáláwàdà wa máa fi nǹkan lọ́n ṣeré no láíláí so ẹ̀yẹ lọ wò dáadáa ẹ̀ lè rí ṣí ìwé náà mo ti ṣí sí ìwé báyìí ó sì ṣe lọ́jọ́ kìíní àṣírí àwọn kan wọ́n ń lọ ẹ̀ lérí ká lo there are some spiritual terminologies you don't mess with and we don't touch there. so ọ̀rọ̀ ni ẹ ti ń gbọ́ látẹ̀kan láti ẹnu ẹ ti jẹ́ kí n serious ó dẹ̀ ń dùn mí. inú mi dùn ní àdúrà tèmi gbà ni àdúrà tèmi gbà ni ẹ mọ̀ pé ẹ̀yin náà fẹ́ kó bá mi ẹ̀mí yìí wá pọ̀ jù. ànírógun alákòóbá bẹ́ẹ̀ ni mà. ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kan láti ẹnu ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa ní Àṣírí ṣé wáyé ní ìbéèrè mi tẹ́ fẹ́ bí wọ́n àǹfààní yẹn ti wà báyìí o nọ́mbà kan àti àdírẹ́sì ó hàn ní ọwọ́lọ́wọ́ yẹn ní ojú amóhùnmáwòrán yín òun ní kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí ẹ̀yin náà mọ̀ pé tẹ́ bá ṣe ti ń pè wọ́n làwa náà máa pè wọ́n ó dẹ̀ mo ní ìdánilójú pé ẹ máa dá wọn lóhùn. máa dáhùn kí n ṣe wa. ẹ ṣe Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Inna the club, oya champion shower ni. Ẹja kíkà tó ta pẹ̀lú ẹja shower. Call all the ladies, well auntie tower. Make una follow me drink and chop my food before it's hour. Yọmọ iná ní Terry Apala ọmọ Ìsìnkú ọmọ son of the microphone. Ètò ní Gbajúmọ̀ lètò. Keep watching Gbajúmọ̀. Ètò tó láyìn, ètò tó make sense, ètò tó loud. God bless you. Ẹ ṣé gan-an ètò mi nílé lóko. Ẹ ṣé gan-an. Àṣírí. Yes ma. Níbo ni orúkọ yẹn gan níbo ló ti jáde? Àṣírí níbo ló ti jáde? Ṣẹ̀rí gbogbo ṣẹ̀rí ìgbésẹ̀ ìdáláyé Ọlọ́run ló máa ń tọ́yàn sọ́nà. Ṣẹ̀rí nígbà tí mo wà lọ́ndẹ̀ level tí n bá ń sọ̀rọ̀ tí n bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ kan táwọn èèyàn bá ti rẹ́rìn tàbí tọ́rọ̀ yẹn bá ní mínì àwọn èèyàn wá ní àṣírí nìyẹn o mo kàn lè jí lọ́sẹ̀ kí n kàn ní kí la tiẹ̀ ń bá ká lóye yìí gan náà ẹ kàn tí ẹ̀ já imagine pé lóye yìí báyìí máa ń lọ lecture yẹn a ní timekeeper èèyàn kákọ̀ ní gbọ̀ngàn change of lesson àwọn èèyàn kọ́ ti àṣírí nìyẹn mo mọ̀ pé àṣírí ó dà kẹ́ mo láì korúkọ yìí ìgbà tí mo wá gba confirmation mo kàn wá ń wọnú ìwé mímọ́ lọ́jọ́ kan I now came across Mark 4:11 tó ní it is given unto men to know the mysteries of the kingdom of God mi ìmọ̀ ní Yorùbá so pé a ti fi fún ẹni láti mọ àwọn àṣírí ìjọba ọ̀run ọlọ́wà ni mo ti pè é báyìí sí pé àwọn àṣírí pẹ̀lẹ́ ṣé wo comedy bóyá lágbàá comedy has healing power. ṣé ẹ máa ṣíwèé àṣírí fẹ́mi báyìí. ó yá ẹ̀yin lẹ máa ṣe ẹ̀yin kàn máa sọ pé ṣíwèé náà ẹ kàn sọ verse. èmi akọ sọ fún yín pé kí n ṣíwèé náà. ṣé kí n ṣíwèé Gbajúmọ̀ àbí kí n ṣíwèé tiyín àbí ìwé ta ni kí n ṣíwèé gbogbo ẹ̀ papọ̀. ẹ ṣí. ó yá àṣírí. kí ló dé. tí n bá ṣe hó báyẹn ṣe mo yẹn ṣe hó yẹn mo ti fa epo sínú carburetor ṣé mo yẹn wà ṣé mo yẹn rí yín sìn mo ń fìlì kinní kan mo ń fìlì kinní yẹn bí ilé ọmọ mi. ibi ovary ṣé mi rí fallopian tube mo máa ní menstrual cramp gan mo máa ní cramps
so ẹ kàn máa tẹ bá ti ní ṣìwé náà yẹn á fa pipe yẹn lọ láti ibi ilé ọmọ mi síbi carburetor so màá wá mọ nǹkan tí màá sọ. àṣírí ṣí ìwé doyin kúkọ yìí. ó sì ṣe ní ọjọ́ wọn ni a sì rí ọmọbìnrin náà ó ti sọ̀rọ̀ ẹ̀ di bẹ́ẹ̀ kò fẹ́ di mama ó kàn wá ń fine a sì rí i pé ó fa mascara ó fi tiẹ̀ ó fa blush ó fi tiẹ̀ ó fa lipstick ó fi tiẹ̀ ó wé gèlè ó fi tiẹ̀ kí ló dé a sì rí i pé ó gu ayé ẹ̀ set terabyte ẹ ti set jù dáàdì mo ń ṣeré ni ní báyẹn kọ àkọ́kọ́ mo ti ẹ jọ ṣe wá ní ìwé ti gbajúmọ̀ tiẹ̀ ó sì ṣe ní ọjọ́ wọn ni a sì rí àwọn gbajúmọ̀ àwọn wọn wá ń gba àwọn èèyàn lálejò wọ́n ń gba àwọn èèyàn lálejò wọ́n dẹ̀ ń ṣe wọ́n dáadáa a sì rí pé tòyí ó máa di ètò àgbáyé gbogbo àwọn ẹ̀rọ alátagbà àgbáyé máa gbé a sì rí pé ètò gbajúmọ̀ Donald Trump ó máa wá bí. ta ló máa wá. Trump yóò wá. kí ló máa sọ tó bá wá. ẹ̀yin lẹ wá mọ̀ ó kù sọ èmi ti bá yín yóò wá ó gbọ́ Yorùbá jẹ́ ó ń dín mọ́nì Trump tẹ́lẹ̀ àti ẹ̀ṣin sọ̀rọ̀ lánàá mo ní báwo kí ló dé tó kàn ń ṣe báyìí ṣe mọ̀ pé English Yorùbá wà oníbẹ̀yẹn ni máa sọ Yorùbá tó máa dàbí English mo ní Trump kí ló dé tó ń ṣe báyìí tó fẹ́ lé àwọn èèyàn lọ ó ní ṣọmọ ló ṣe ọmọ ẹ̀yà ṣorí bóyá lọ ṣe pé Trump máa ń pòwe Trump ní omi kọ́nùkọ́ ṣẹ́mọ́ tó sọ yẹn máa fà bẹ́ẹ̀ sọ lẹ́kọ́ máa dá ṣẹ́mọ́ tó sọ yẹn ilẹ̀kẹ̀ má já síta ilẹ̀kẹ̀ má já sóde ibì kan ló máa já sí olóko American English sọ yẹn pé ilẹ̀kẹ̀ má já ibì kan máa já sí àwa tún fi fàágùn sí ibì kan ló máa já ó máa ń dà ibì kan ló máa já ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ tán bó ṣe rí nìyẹn. àṣírí lórí ètò gbajúmọ̀ abala oríṣiríṣi ló wà ń bẹ̀. èyí tá a fẹ́ jọ wọ̀ báyìí ní ìsìn èyí tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá ni òun là ń pè ní abala ṣó láyà àṣírí ẹjẹ ń bí ṣe láyà. fisikali mo ní mo láyà mo rí ṣùgbọ́n courage yẹn. ohun yìí ṣe wá wálẹ̀. ṣe mo mọ̀ pé ibi tẹ́ ẹ ti máa ń dúró ìkórìtà tẹ́ ẹ ti máa ń dúró tògo àwọn èèyàn lélẹ̀ èmi mo ní ṣe falafolo látàárọ̀ mo ṣe flow fla mo ṣe fafa flow ìsìnlẹ̀ máa fa flow mi sí kò dẹ̀ sí problem. ẹ wo ẹ̀yin aráalé mo ti fẹ́ tójú tì yín báyìí o bọ̀ mo ṣá mọ̀ pé ọ̀run ó yẹ ẹ̀yin ogún ọ̀run ẹ̀ sọ̀kalẹ̀. ẹ gbé wá. àwọn agbára wo ló fẹ́ tójú tì mí lórí ètò Doyin Kúkọ̀ yìí ó yẹ ẹ̀yin agbára ẹ̀ gbin lọ́dọ̀ọ́nù. àwọn question yìí ó yá expo ọ̀run o ó yẹ máa send ẹ̀ bẹ́ẹ̀ màá gbà tán mo ṣe gbọ́ gan wọ́n ní màá gbà tán mo gbọ́ nǹkan kankan màá gbà tán wọ́n ní kí n kàn jókòó báyìí ní kí n ṣe answer ẹ̀. àṣírí wọ́n ní kí n lera ìbéèrè mẹ́wàá ló wà ń bẹ̀. mẹ́wàá tán. mẹ́ta lẹ láǹfààní àti ó yẹ mu abala ṣó láyà òun ló kọ́. èwo ni kí n fi mú bẹ́ẹ̀. ọwọ́ tó bá wù yín fúnra yín ni kẹ́ ẹ mú. méjèèjì ní fi mú pọ̀ nǹkan mú kan àbí. ẹ mú kan ó yá ìkejì dà. n tó mú kejì. wọ́n lórí la fi mẹ́ran láwo. sórí ilẹ̀ wá fẹ́ fọ́rí. mo tẹ ó yẹ kó rí ní clip. orí yín gan ò lè wọnú ẹ̀. ẹ ro rí. orí méjì. èmi ni ẹni àkọ́kọ́ tó máa wá sórí ètò yìí. tó máa gba mẹ́wẹ̀ẹ̀wá. ṣèkì mẹ́ta lẹ fẹ́ béèrè. mẹ́wàá lẹ fẹ́ mú èmi á tún dáhùn mẹ́wẹ̀ẹ̀wá. Ọlọ́run bá mú yín mẹ́wẹ̀ẹ̀wá yẹn lèmi máa kà fún yín. ẹjọ jẹ́jẹ́ o. ìbéèrè ìkẹjọ tó jẹ́ àkọ́kọ́ ẹ dárúkọ nǹkan mẹ́rin tó jẹ́ èèwọ̀ fún ọba aládé ní ilẹ̀ Yorùbá nǹkan mẹ́rin tí ọba aládé ò gbọdọ̀ ṣe ní ilẹ̀ Yorùbá. alákọ̀ọ́kọ́ mo mọ̀ pé ọba aládé ò gbọdọ̀ fojú kan òkú. òótọ́ ni. ẹbí àwíládé ṣẹrẹ́lẹ̀ kejì ọba aládé kò gbọdọ̀ lo earpiece. ṣé ẹ rí tó bá lo earpiece báwo ló yẹ fẹ́ gbọ́ nǹkan tó ń ṣàwọn aráàlú kò gbọdọ̀ lo earpiece. ẹ ṣì. ṣé ẹ rí ọba aládé kò gbọdọ̀ jókòó sórí àga láì gbà díẹ̀ sórí. mo rò yẹn ni actually bó yẹ kó wà ń bẹ̀. kò sí bẹ́ẹ̀. kò sí bẹ́ẹ̀ ó kù kan. ẹ ṣe inú mi dùn pé ẹ fi gbogbo ara báyìí àti ara àtọjú àtẹsẹ̀ gbogbo ẹ̀ pátápátá òun lẹ fi ṣí ẹyẹ kan péré lẹ gbà ń bẹ̀. ọba aládé ò gbọdọ̀ fi ojú kan òkú ọba aládé ò gbọdọ̀ dọ̀bálẹ̀ ọba aládé ò gbọdọ̀ sunkún ọba aládé ò gbọdọ̀ ṣí orílẹ̀ tó bá wà níta. Yorùbá ti ṣàmì ẹ má bínú ẹ kọ́ mi mo gbàgbé ni o.
bọ̀ mo ti aṣọ rí báyẹn kò gbọ́dọ̀ sunkún kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kò gbọ́dọ̀ fojú kọ òkú kílẹ̀ pé kẹrin náà. kò dẹ̀ gbọ́dọ̀ ṣí orí lílẹ̀. kò gbọ́dọ̀ ṣí orí bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ máa lo face cap dáadáa àjàrà nínú òrùn àti helmet mo gẹ̀ẹ́tì ẹ̀ báyẹn. ìbéèrè karùn-ún ọlọ́run tiẹ̀ wá mú yín ìlú yín ni ìbéèrè karùn-ún tó jẹ́ ìkejì ìbàdàn ni olú ìlú ọ̀yọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ kí ni olú ìlú èkó. ìkẹjà ni Lagos ìkẹjà bẹ́ẹ̀ ni. wọ́n ti gbé yẹn náà wá. no wọn nígbà yẹn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kò sí páìpù yẹn ò sí Lagos ìkẹjà bọ̀ ṣe ń pa àwọn ayé burú mo kọ́kọ́ fẹ́ sọ Ìkòròdú mi mọ́ bóyá wá. ẹ fẹ́ sọ bo Ìkòròdú. ọlọ́run yọ yín tẹ́ dárúkọ kò dé. ìbéèrè ìkeje tó jẹ́ ìkẹta ìpínlẹ̀ wo ní ilẹ̀ Yorùbá ni Adó Èkìtì wà. ṣebí gbogbo olú wọn lẹ́kìtì náà ló máa ń parí pẹ̀lú Èkìtì Èmùrè Èkìtì Ìṣẹ́ Èkìtì ìpínlẹ̀ Èkìtì náà ni Èkìtì kété ok ẹ tún béèrè náà. Adó Èkìtì ibo ló wà. ìpínlẹ̀ wo ló wà. ìpínlẹ̀ Èkìtì náà ni. mo ṣáà mo ṣáà ń lọ yín ní fún ṣá. a lè sọ. mo ṣáà ń lọ yín ní fún. mo wò bóyá ẹ máa lọ́yọ̀ọ́ bóyá ẹ máa ní Ìbàdàn. èmi ń rò pé ṣe ń pé mo yẹ lójú yẹn kẹ́ ẹ mọ nǹkan gan mo tẹ̀ ti ráwọn tẹ̀ ti fẹ́ pa kárí àwọn lórí ètò so mo tún wò pé a lè sọ bóyá ṣèǹjì ẹ̀ lánàá. ṣèbórí ètò náà lẹ́tí béèrè èèyàn kan lórúkọ rẹ̀ ó dàbí kẹ́ mi lè pé kí ni stage name yín ẹ̀gbọ́n ẹ̀ wò ó dẹ̀ ṣe báyìí. ó ní kí ni orúkọ ti yín gangan ó dẹ̀ wojú yín ó dẹ̀ ní orúkọ mi ní Doyin Kúkọ̀ yìí mo ní lórí ètò yìí náà ló mọ ewé tó yẹ ni mo jí ó jí ojú oorun mo ti wò Èkìtì mo ti gba Èkìtì náà ní ẹgbàá méjì nínú mẹ́ta. that's over 3 times 100 that's 33.333 times 2 that's 66.67%. ọmọ tí òkú òfèlè mi ò fèlè. Àṣírí nínú gbogbo àwọn apanilẹ́rìn tí wọ́n wà ní orílẹ̀-èdè ìlú wa yìí àwọn wo ló máa wù yín láti bá wà ní orí ìtàgé kan náà tí ayé ò tí ì yọ. ṣẹ́rí èèyàn kan ni mo rí tí mo fi bẹ̀rẹ̀ style comedy ṣẹ́rí àwọn èèyàn wá ń wò pé ṣẹ̀bí mo yẹn sọ Yorùbá fatafata yìí ṣẹ̀ká àwọn tẹ́ bá wo àwọn stand up mi tẹ́ máa gbọ́ òyìnbó láti òkè délẹ̀ so àwọn èèyàn máa wò pé ṣé bọ̀bọ̀ tó máa sọ Yorùbá yìí bọ́lá ń ṣe dá mi nìyẹn God gave me dual personality when I'm doing English Ọlọ́run fún mi ní grace yẹn tí máa dẹ̀ ń sọ Yorùbá náà á dára pé mi ò gbóyìnbó ni so bọ̀ mo fẹ́ràn bọ́vì lọ́pọ̀lọpọ̀ mo kàn fẹ́ràn bí ó ní bí ó máa ń fi ọpọlọ ó wà lára àwọn tó jẹ́ kán mọ̀ pé iṣẹ́ àwàdà yìí kìí ṣe iṣẹ́ èèyàn yẹpẹrẹ you need to have capacity you need to have depth both intelligence before you can crack jokes kìí ṣe iṣẹ́ àwọn tí ò ríṣẹ́ ṣe mo lọ school náà mo ní certificate so mo like bọ́vì lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ like basket match nígbà tó ń láti ṣe bóyá bíi 3 days or 4 days ago mo dẹ̀ wá pàdé wọn bì kan. Olúwa ṣe ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run òkè báyìí lọ́lọ́run a máa gbé yín ẹ báyé rí wa ní ìsìn ẹ̀wò látàárọ̀ ní ìsìn ó dàbí ẹni pé inú tiẹ̀ ti wá ń dùn èmi. inú ayọ̀ ni inú burúkú ò ní dùn yín ẹ nígbàlejò burúkú lágbo ara yín àjíǹde aró mọ̀ jẹ́ ẹ mọ fáìn lọ ni ẹ fáìn wọ 60 ẹ fáìn wọ 70 ẹ fáìn wọ 80 ẹ fáìn wọ 90 ẹ fáìn wọ 100 ẹ fáìn wọ 150. Àṣírí abala tèmi àti yín fẹ́ wọ̀ nísìn. abala tí mi ò láìkì rárá ni mo mọ ijó àbí. bẹ́ẹ̀ni. ṣe fámìlì wa èwo ibi tá a kù sí nìyẹn tá a bá ń jó báyìí a máa ń dàbí ẹlẹ́mu jíjó wa ò kí ń bá lù mú mi mọ bọ́yẹ ṣe tó bọ̀ ẹ máa gbà mí mú eré o. ẹ bá ń gbóhùn sókè lọ́hùn èmi àti Àṣírí afẹ́fẹ́ ṣèrájò.
sọ lóòótọ́ èmi ni mi ò gbà. pé ó ti dà. kàkà tẹ́ fi máa dójú tì máa dẹ̀ máa jójó tèmi. ó tiẹ̀ ti dà. tèmi kì í ti jó ni. ó tiẹ̀ ti dà. èmi mọ̀ pé mi ò mọ jójó. ẹlẹ́ẹ̀kan tá à ń jó kílẹ̀ ń wá lẹ́yìn àga yìí. àníṣe rí tó kọ́ mi nìyẹn wọ́n ní yẹn tí ò bá ti mọ jójó wa wá ṣe bẹ́ẹ̀ ní kó ń wá nǹkan so àwọn èèyàn onímọ̀ kó mọ jójó tó bá ti ní bọ́ sójú ọdún wákàtí wáyé báyìí wà á máa wà ní ó ti yé yín so ikọ̀ mi nìyẹn. Àṣírí ṣé ìyàwó ti wà nílé. ìyàwó wọ́n pọ̀ gan-an ìyàwó mi pọ̀ gan-an bọ̀ wọ́n wà nílé ìyá wọn bó ṣe nìyẹn the vision is for an appointed time mi tí ì fẹ́ nígbà tó bá yá ọ̀run á gbé wá inú mi á dẹ̀ dùn tó bá lọ jẹ́ bí small version yín ọlọ́run orógolo nìyẹn o kíkọ àbí ọmọbìnrin mélòó lẹ́bí náà ṣe ní ìkọ́jú yẹn. aṣọ lẹ́yìn ètò ìkan tiẹ̀ fáìn dáadáa ń bẹ̀ mo máa sọ èmi tí n bá njọ́ tí n bá fẹ́ wá mọ́ ọmọ yín ọlọ́run kan ẹ má jà lọ bẹ̀ kí dáàdì má bínú but mo wà responsible ṣe rí òótọ́ ó lẹ ṣàpè táwọn èèyàn bá rí mi wọ́n máa ní mi ò jọ aláwàdà ṣóòtọ́ ni mo tẹ̀ fẹ́ bí. tí ẹ bá ti la ẹnu bí ẹ ṣe wọlé wá tẹ ẹ jókòó wọ́n wò pé ó dáa kò burú kí lẹ dé sórí ibi ìfúnni. bọ́lá ń ṣe dá mi ni. ẹ wo lágbára Ọlọ́run ògo tọ́lọ́run fún yín yẹn kò ní wọ mi. àmín. Lágbára Ọlọ́run òkè báyìí ni Ọlọ́run máa gbé yín lọ. àmín o. gbogbo èròǹgbà yín ní dáadáa báyìí ayé àtúbọ̀ máa nífẹ̀ẹ́ yín. àmín Jésù. nílẹ̀ yìí lókè òkun ògo yín á tàn káàkiri. àmín láṣẹ lọ́wọ́ Ọlọ́run. ilé tiwa tó lọ Àṣírí. bí kí n má lọ mọ́. ẹ kò tí ẹ ń wo èmi kẹ́ ẹ lọ. ẹ wà homely kí ni Yorùbá homely ẹ wà homely àti pé ẹ ń gbélé àbí ṣe bí Yorùbá homely nìyẹn ẹ wà homely ẹ kóyàn mọ́ra bracket nìyí ẹ kóyàn mọ́ra ìtumọ̀ ẹ nìyẹn bẹ́ẹ̀ ni. láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ àti iléeṣẹ́ tó ṣe àgbékalẹ̀ ètò yìí ìyẹn April Ventures Limited wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yẹn. ẹ̀bùn nìyí láti iléeṣẹ́ MTN. àwọn náà wọ́n ní àwọn máa ń gbádùn yín ní gbogbo ìgbà wípé tẹ́ ẹ bá ti wá sórí ètò ńkọ́ ká gbé ẹ̀bùn yìí ká gbé fún yín. mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn méjèèjì papọ̀. ṣe rí iléeṣẹ́ tó fún wa lélẹ̀ iléeṣẹ́ Gbajúmọ̀ lágbára ẹ máa gbajúmọ̀ ni o ẹ ní tẹ́ alẹ́ máa gbajúmọ̀ ni dojoojúlùmọ̀ ó fẹ́ràn yín ṣé wàá ṣe MTN connection yín tó ti ń gbéra yẹn connection yẹn ò ní lọlẹ̀ mọ́ o ẹ ti rógòlò credit ayé yín wọ̀n ní jádànù mo dẹ̀ rí pògùn ayé yín MTN unlimited terabyte ẹ rógòlò bó ṣe rí nìyẹn rógòlò. ó yẹ dágbére fáwọn olólùfẹ́ yìí tó ń wọ̀ nílé kẹ́ wá máa lọ. èmi ò dágbére ẹ tún pàdé mi lórí Asiri comedy ní Instagram àti Facebook I am committed to your happiness I am committed to make you happy so ẹ pàdé mi ń bẹ̀ mi ò dágbére ẹ pàdé mi ń bẹ̀ ní àjọ pàdé mi á dágbére. èmi kò tiẹ̀ wá ní dágbére bẹ́ẹ̀ ni mà. ẹ pàdé wa ní at ApreelTV bẹ́ẹ̀ ni àjọyìn kúkọ̀ yìí ibẹ̀ láti máa pàdé. ó tún wá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ tá a tún máa mú ètò yín ètò Gbajúmọ̀ wá sí ojú amóhùnmáwòrán yín Adédoyin Kúkọ̀yí àti Àṣírí ló ń sọ fún yín pé láyọ̀. láyọ̀ I love you.